Ẹ kúlé o gbogbo ẹ̀yin bàbá àti màmá tí ẹ̀ ń gbọ́ mi nínú ilé, ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò. Ẹ̀ẹ́dẹ̀ ò dáa bí ẹ̀kọ́ àbọ̀ sínú ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa fún ti ọ̀sẹ̀ yìí. Fún gbogbo àwa ìjọ Ọlọ́run tá ń tẹ̀lé ìlànà ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi gbogbogbò tí gbogbo ìjọ káàkiri àgbáyé ń lò bí ìjọ onítẹ̀bọmi ní Nàìjíríà lábẹ́ àkóso ẹ̀ka ẹ̀kọ́ ìjọ náà. Ní ọ̀sẹ̀ yìí, orí ọ̀rọ̀ ẹ̀kọ́ wa òun ni ìbẹ̀rẹ̀ ìjọsìn lẹ́yìn ìpadà sílé àwọn àgbèkàn. Ìbẹ̀rẹ̀ ìjọsìn lẹ́yìn ìpadà sílé àwọn àgbèkàn. Níbo là ń ti lọ kẹ́kọ̀ọ́? À ń lọ kẹ́kọ̀ọ́ nínú ìwé Ẹ́sírà orí 3. Ẹ́sírà orí 3. A kẹ́kọ̀ọ́ nínú ẹsẹ̀ 1 sí 6 àti ẹsẹ̀ 10 sí 13. Ìwé Ẹ́sírà orí 3, ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 6 àti ẹsẹ̀ 10 sí 13 òun ni ẹ̀kọ́ wa dálé lórí. Tí Bíbélì yín bá wà lárọ̀ọ́wọ́tó yín, ẹ gbé jáde, ẹ jẹ́ a jọ kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé mímọ́ ọ̀rọ̀ Ọlọ́run kà báyìí wípé nígbà tí oṣù keje sì pé, tí àwọn ọmọ Ísírẹ́lì sì wá nínú ìlú wọn nì, àwọn èèyàn náà kó ara wọn jọ pọ̀ bí ẹnìkan ní Jerusalem. Jẹ́ṣúà ọmọ Jósádàkì sì jáde, ó sì dìde pẹ̀lú àwọn arákùnrin rẹ̀, àwọn àlùfáà, àti Sẹ́rúbábélì ọmọ Ṣétíélì àti àwọn arákùnrin rẹ̀. Wọ́n sì tẹ́ pẹpẹ Ọlọ́run Ísírẹ́lì láti máa rú ẹbọ sísun, ọrẹ ẹbọ sísun lórí rẹ̀, gẹ́gẹ́ bí a ti kọ nínú òfin Mósè ènìyàn Ọlọ́run. Wọ́n sì gbé pẹpẹ náà ka orí ìpìlẹ̀ rẹ̀, nítorí ẹ̀rù bà wọ́n nítorí àwọn ènìyàn ilẹ̀ wọn ní. Wọ́n sì rú ẹbọ ọrẹ sísun sí Olúwa, ọrẹ ẹbọ sísun ní òwúrọ̀ àti ní àṣálẹ́. Wọ́n sì pa àsè àgọ́ mọ́ pẹ̀lú, gẹ́gẹ́ bí a ti kọ ọ́. Wọ́n sì rú ẹbọ sísun ojoojúmọ́ pẹ̀lú nípa iye tí a pa ní àṣẹ, gẹ́gẹ́ bí ìsìn ojoojúmọ́. Lẹ́yìn náà, wọ́n sì rú ẹbọ sísun ìgbà gbogbo àti ti oṣù titun àti ti gbogbo àjọ Olúwa tí a sì yà sí mímọ́, àti ti olúkúlùkù tí ó fi tinútinú rú ẹbọ àtinúwá sí Olúwa. Ní ọjọ́ 1 oṣù keje ni wọ́n bẹ̀rẹ̀ láti máa rú ẹbọ sísun sí Olúwa. Ṣùgbọ́n a kò tí ì fi ìpìlẹ̀ ilé tẹ́ḿpìlì Olúwa lélẹ̀. Ẹsẹ̀ 10. Ẹ́sírà orí 3 ẹsẹ̀ 10. Nígbà tí àwọn ọ̀mọ̀lé sì fi ìpìlẹ̀ tẹ́ḿpìlì Olúwa lélẹ̀, wọ́n mú àwọn àlùfáà dúró nínú aṣọ wọn. Wọ́n sì mú ìpè lọ́wọ́, àti àwọn ọmọ Léfì àti àwọn ọmọ Ásáfù mú kímbálì lọ́wọ́ láti máa yin Olúwa gẹ́gẹ́ bí ìlànà Dáfídì ọba Ísírẹ́lì. Wọ́n sì jùmọ̀ kọrin lẹ́sẹẹsẹ láti yìn àti láti dúpẹ́ fún Olúwa, nítorí pé ó ṣeun, nítorí pé ó ṣeun àti pé àánú rẹ̀ dúró láéláé lórí Ísírẹ́lì. Gbogbo àwọn èèyàn sì hó ìhó ayọ̀ ńlá nígbà tí wọ́n yin Olúwa, nítorí tí a fi ìpìlẹ̀ ilé Olúwa lélẹ̀. Ṣùgbọ́n púpọ̀ nínú àwọn àlùfáà àti àwọn ọmọ Léfì pẹ̀lú àwọn olórí àwọn bàbá tí í ṣe alàgbà tí wọ́n ti rí ilé àtètèkọ́ṣe, wọ́n fi ohùn rara sọkún nígbà tí a fi ìpìlẹ̀ ilé yìí lélẹ̀ ní ojú wọn. Ṣùgbọ́n àwọn púpọ̀ sì hó ìhó fún ayọ̀, tó bẹ́ẹ̀ tí àwọn ènìyàn kò lè mọ ìyàtọ̀ ariwo ayọ̀ kúrò nínú ariwo ẹkún àwọn èèyàn, nítorí àwọn èèyàn hó ìhó ńlá, a sì gbọ́ ariwo náà ní òkèèrè réré. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run tí a ń kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ ní ọ̀sẹ̀ yìí. Kí Olúwa kó fi òye ọ̀rọ̀ rẹ̀ yé wa, kó sì fún wa ní ọkàn tí gbà á, tí í ṣe é. Ẹsẹ̀ wúrà wa fún ọ̀sẹ̀ yìí
ó ní ẹsẹ̀ ìkọkànlá ìwé tá a kà tán Ẹ́sírà orí kẹta ẹsẹ̀ ìkọkànlá abala kejì ẹsẹ̀ náà èyí tó kà báyìí pé gbogbo ènìyàn sì hó ìhó ńlá nígbà tí wọ́n yin Olúwa nítorí tí a fi ìpìlẹ̀ ilé Olúwa lélẹ̀. Gbogbo ènìyàn sì hó ìhó ńlá nígbà tí wọ́n yin Olúwa nítorí tí a fi ìpìlẹ̀ ilé Olúwa lélẹ̀. Ẹsẹ̀ láti rántí wa lọ́sẹ̀ yìí nù, ẹsẹ̀ akọ̀ọ̀kan, ẹsẹ̀ mọ́ni gbàgbé. Ẹ jẹ́ ká kọ́ sọ́kàn wa ká má bàa gbàgbé rẹ̀. Lẹ́ẹ̀kan sí mo kí wa kó àbọ̀ sínú ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi ti ọ̀sẹ̀ yìí. Gbogbo wa la dá lábùkún fún nínú ẹ̀kọ́ náà lórúkọ Jésù Kristi. Àmín. Ẹ jọ̀wọ́ ẹ má ṣe gbàgbé wípé ẹ̀sìn ọ̀rọ̀ wa fún gbogbo oṣù yìí òun ni ọrẹ pàtàkì àti ibi mímọ́. Ọrẹ pàtàkì àti ibi mímọ́. A bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù yìí níbi tí a ti kẹ́kọ̀ọ́ nípa Dáfídì tó rúbọ ọrẹ pàtàkì níbi ìpakà ará Jébúsì, Ónánì ará Jébúsì. Níbi tó sì ti rú ẹbọ náà Olúwa finá dáhùn, ó sì gba ìmísí wípé níhìn ní ilé Olúwa, tẹ́ḿpìlì Olúwa níhìn la kọ́ sí, níbi tó Olúwa gbé ń finá dáhùn. Nínú ọ̀sẹ̀ tó kọjá, nínú ọ̀sẹ̀ kejì, a rí bí Sólómọ́nì ọmọ rẹ̀, ìran tí bàbá rẹ̀ rí yìí, bó ṣe mú ṣẹ tó sì ya tẹ́ḿpìlì náà sí mímọ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọrẹ ẹbọ tó ná lówó tó pọ̀. 11,000 màálù, 22,000 11,000 màálù, 600 àgùntàn, 120 àgùntàn. Ẹ wo tí ń ta ẹyọ kọ̀ọ̀kan àwọn ẹran tí mo dá kọ́ wọn. Ẹ wá sí ní ọ̀nà 22,000, ẹ sí ní ọ̀nà 120,000. Ẹ rí pé ìnáwó ọrẹ ńlá ni èyí tí Sólómọ́nì àti àwọn ènìyàn Ísírẹ́lì ṣe láti fi ya tẹ́ḿpìlì sí mímọ́. Ó ṣe é tìlù-tìfọn tí gbogbo àwọn ọmọ Ísírẹ́lì yọ̀ tínú wọn dùn pé wọ́n ya ilé Olúwa sí mímọ́. Ṣùgbọ́n lẹ́yìn ìyàsí mímọ́ yìí, ohun tó bà nínú jẹ́ òun ni wípé Sólómọ́nì ó pẹ̀yìndà lọ́dọ̀ Ọlọ́run. Lẹ́yìn ìyàsí mímọ́ tó ṣe inú ẹ̀kọ́ ọ̀jẹjọ tá a kọ́, ẹ̀kọ́ ọ̀sẹ̀ tó kọjá tá a kọ́, lẹ́yìn ìyàsí mímọ́ tó ṣẹlẹ̀ inú ẹ̀kọ́ tá a kọ́ lọ́sẹ̀ tó kọjá, Sólómọ́nì yapa, ó padà lẹ́yìn Ọlọ́run, ó bẹ̀rẹ̀ sí kóbìnrin jọ, àwọn obìnrin àjèjì, ó fẹ́ wọn ní àlè, ó fẹ́ wọn yàwó. Àwọn obìnrin yìí ṣe ń fẹ́, gbogbo wọn ni mú òsàlé bàbá wọn wá. Wọ́n sì yí Sólómọ́nì lọ́kàn padà kúrò lọ́dọ̀ Ọlọ́run sí ọ̀dọ̀ àwọn àjèjì òrìṣà wọ̀nyí. Àtìgbà yìí ni nǹkan ò ti ṣe déédé mọ́ fáwọn ọmọ Ísírẹ́lì. Àtìgbà tí ẹsẹ̀ Sólómọ́nì aṣáájú Ísírẹ́lì ti yẹ̀, lẹ́sẹ̀ àwọn ọmọ Ísírẹ́lì ti yẹ̀. Títí Sólómọ́nì fi kú, ẹsẹ̀ rẹ̀ yẹ̀ kúrò lọ́dọ̀ Ọlọ́run. Eléyìí náà ló yọrí sí yíyẹ̀ tẹ́sí àwọn ọmọ ẹ̀yìn náà yẹ̀. Nígbà tó kú tán, tọmọ rẹ̀ Réhóbóámù jọba, ìṣẹ̀lẹ̀ kejì tún ṣẹlẹ̀, ìpínyà dé. Àwọn ẹ̀yà 10 wọ́n bá Jeroboamu lọ. Ó wá kù ẹ̀yà kan ṣoṣo àbọ̀, èyí tí ọmọ Sólómọ́nì ń jọba lé lórí. Bàbá rẹ̀ jọba lórí ẹ̀yà 12 Ísírẹ́lì, ṣùgbọ́n ọmọ olóore ọ̀fẹ́ láti jọba lórí ju ẹ̀yà kan àbọ̀ lọ torí àṣìṣe bàbá. Lẹ́yìn ọ̀rẹ̀yìn, nítorí pé wọ́n ti yapa, àti àwọn tí wọ́n bá ẹ̀yà 10 àbọ̀ ní àtẹ̀yà kan àbọ̀ tó kù, nítorí wọ́n ti yapa láti ìgbà tẹ́sẹ̀ Sólómọ́nì ti yẹ̀ kúrò ní ọ̀dọ̀ Ọlọ́run, torí gbogbo wọn ti yapa. Eléyìí ló yọrí sí pé àwọn ará Síríà wọ́n gbógun ti ẹ̀yà 10 àbọ̀, wọ́n sì kó wọn lẹ́rú. Àkọsílẹ̀ yìí ta ní nínú àwọn ọba kejì, orí 420 sí 5 ó dín ní 30.
àwọn ọba kejì orí ìkẹrìnlélógún sí ìkarùn-ún-ó-dín-ní-ọgbọ̀n àti Jeremáyà orí ìkarùndínlọ́gbọ̀n 25 ẹsẹ̀ ìkíní sí ìkẹrìnlá ló fi hàn wá bí àwọn ẹ̀yà kan ààbọ̀ bí wọ́n ṣe dípà kó wọn lẹ́rú lọ sílẹ̀ Bábílónì. Àwọn ẹ̀yà mẹ́sàn-án ààbọ̀ ìwé àwọn ọba kìíní, àwọn ọba kejì orí kẹtàdínlógún, àwọn ọba kejì orí kẹtàdínlógún ló ṣètò bá a ṣe kó lọ sọ fún wa lẹ́kùnrẹ́rẹ́ bá a ṣe kó báwọn Asíríà ṣe kó àwọn lẹ́rú lọ. So àti àwọn tí wọ́n ya sí ọ̀tún àtàwọn tí wọ́n ya sósì, àwọn méjèèjì la kó lẹ́rú. Àwọn Asíríà kó àwọn ẹ̀yà mẹ́wàá àbọ̀ wọ́n kó wọn lẹ́rú lọ nínú ìwé àwọn ọba kejì orí kẹtàdínlógún. Àwọn Bábílónì wọ́n kó ẹ̀yà kan àbọ̀ wọ́n kó wọn lẹ́rú lọ nínú ìwé àwọn ọba kejì kan náà orí ìkẹrìnlélógún àti ìkarùn-ún-ó-dín-ní-ọgbọ̀n 24 and 25. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ òun náà la lákọsílẹ̀ bí wọ́n ṣe kó wọn lẹ́rú nínú ìwé Jeremáyà orí ìkarùndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní sí ìkẹrìnlá. Àwọn ẹ̀yà kan àbọ̀ yìí tá a wá kó lẹ́rú lọ sí Bábílónì wọ́n wà nínú ìgbèkùn tá a kó nígbèkùn lọ sí Bábílónì, wọ́n wà nínú ìgbèkùn Bábílónì fún odidi 70 ọdún 70 years. 70 ọdún ni wọ́n fi wà nínú ìgbèkùn yẹn gẹ́gẹ́ bí wòlíì Jeremáyà gan ti sàsọtẹ́lẹ̀ rẹ̀ kí wọ́n tó kó wọn lọ. Ṣùgbọ́n nígbà tá 70 ọdún yẹn pé pérépéré gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ wòlíì Jeremáyà, Ọlọ́run ṣàánú wọn. Ó mú kí àwọn ará Páṣíà kí wọ́n kó àwọn Bábílónì tó kó àwọn ọmọ Ísírẹ́lì ẹ̀yà kan àbọ̀ lẹ́rú kí wọ́n kó àwọn náà lẹ́rú. So ẹni tó jẹ́ ẹni ó kóni lẹ́rú òun náà wá dẹrú lábẹ́ ìjọba Páṣíà. Ìjọba Páṣíà lọ́lọ́run wá lò láti tú àwọn ọmọ Ísírẹ́lì sílẹ̀ pé ẹ máa padà lọ lé yín, àyọ̀ǹda yín ẹ máa lọ. Àkọsílẹ̀ bá a ṣe yọ̀ǹda wọn ló wà nínú ìwé Ẹ́sírà orí àkọ́kọ́ ẹsẹ̀ 4 àkọ́kọ́, Ẹ́sírà orí kìíní ẹsẹ̀ ìkíní sí ìkẹrin. Ṣùgbọ́n kó tó dé bá tú wọn lẹ̀ pé ẹ máa lọ lé ẹ máa lọ, àwọn orílẹ̀-èdè tó yí wọn ká, àwọn ìlú tó yí wọn ká, wọ́n ti gbalẹ̀ mọ́ wọn lọ́wọ́, àwọn àlejò ti dólé, wọ́n ti ń lolé wọn, wọ́n ti ń lòlú wọn. Torí náà ń dé tí wọ́n padà dé, àwọn tí wọ́n bá lórí ilẹ̀ wọn, wọ́n wá di ọyún nínú egungun fún wọn. Wọ́n wá di ọ̀tá ọ̀run ọ̀gbẹ́bọ fún wọn. Àwọn ọmọ Ísírẹ́lì wá rò pé kí tàn má bàa tún ara rẹ̀ kọ kí n láá ṣe. Wọ́n wá pinnu pé ìtàṣe náà ni pé a mú àjọṣepọ̀ wa pẹ̀lú Ọlọ́run wa, a mú lọ́kùnkúndùn. Nítorí ìdí èyí nínú ẹ̀kọ́ yìí wọ́n ṣe nǹkan mẹ́ta láti mú àjọṣepọ̀ wọn pẹ̀lú Ọlọ́run lọ́kùnkúndùn. Wọ́n kọ́ pẹpẹ ẹbọ. Láti mú àjọṣepọ̀ wọn pẹ̀lú Ọlọ́run lọ́kùnkúndùn, wọ́n ṣe ìmúpadàbọ̀sípò gbogbo ìsìn tí wọ́n máa ń ṣe tẹ́lẹ̀ kí wọ́n tó lọ oko ẹrú. Láti mú kí àjọṣepọ̀ wọn pẹ̀lú Ọlọ́run kó gún mọ́, tẹ́ḿpìlì tá a ti wó lulẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí tún kọ́. Ìdínú tí orí ọ̀rọ̀ wa lọ́sẹ̀ yìí tó fi jẹ́ ìbẹ̀rẹ̀ ìsìn lẹ́yìn ìpadà sílé àwọn àgbèkùn. Ìbẹ̀rẹ̀ ìsìn lẹ́yìn ìpadà sílé àwọn àgbèkùn. A sì gbé ẹ̀kọ́ náà sọ́nà mẹ́tẹ̀ẹ̀ta tí mo ti dárúkọ. Abala àkọ́kọ́ òun náà ni àtúnkọ́ pẹpẹ ìrúbọ. Àtúnkọ́ pẹpẹ ìrúbọ. Èyí sì ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ ìkíní sí kẹta ìwé tí a ti ń kẹ́kọ̀ọ́. Nínú ẹsẹ̀ ìkíní sí kẹta ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́, a rí wípé bí mo ṣe sọ fún wa, nǹkan méjì ló ṣokùnfà ìkólẹ́rú àwọn ọmọ Ísírẹ́lì, ìṣubú Ísírẹ́lì sọ́wọ́ àwọn ará Síríà àti àwọn ará Bábílónì. Kí sì ni nǹkan méjèèjì náà tí mo ti sọ ṣáájú? Ìkíní òun ni ìyapa kúrò lọ́dọ̀ Ọlọ́run tí Sólómọ́nì yapa tí gbogbo àwọn ọmọ ẹ̀yìn náà sì tó sọlé. Ìkejì òun ni ìpín sí méjì orílẹ̀-èdè wọn tí wọ́n pín sí méjì, tẹ́yà mẹ́jọ àbọ̀ lọ lọ́tọ̀, tẹ́yà kan àbọ̀ dúró, wọn ò ṣera wọn lọ́kàn. Nítorí ìdí èyí ní padà dé tí wọ́n padà dé, wọ́n ti kẹ́kọ̀ọ́. Ìyàtọ̀ jẹ wọ́n fún 70 ọdún, ó ti kọ́ wọn lọ́gbọ́n. Torí náà dé tí wọ́n dé wọ́n ń yára tètè ṣe àtúnṣe
kí n tó bá ṣe wọ́n lákọ̀ọ́kọ́ mọ́ bá tuntun ṣe wọ́n mọ́. Torí náà nínú ẹ̀kọ́ yìí, nínú ẹsẹ̀ àkọ́kọ́ ìwé Ẹ́sírà orí kẹta tá a ti ń kẹ́kọ̀ọ́, ẹsẹ̀ ìkíní ní nítorí náà ní gbogbo wọn láti onírúurú ìlú àti ìletò péjọ sí Jerusalem bí ẹnìkan ṣoṣo. Ẹ má gbàgbé, wọ́n ti pínra wọn sí tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n ti yapa tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n wọ́n ti kẹ́kọ̀ọ́ nínú ìrìn àjò 100 ọdún láti ṣera wọn lọ́kan. Àwọn olóyìnbó ní united we stand, divided we fall. So nínú ẹsẹ̀ àkọ́kọ́ wọ́n ní gbogbo wọn péjọ bí ẹnìkan ṣoṣo, gbogbo wọn péjọ bí ẹnìkan sí Jerusalem. Ẹnìkan wá béèrè pé kí wọ́n ń péjọ fún? A sì rí nínú ẹ̀kọ́ wa yìí wípé nínú ẹsẹ̀ ìkejì ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ wípé wọ́n péjọ láti ṣe àtúnkọ́ pẹpẹ ẹbọ, láti bẹ̀rẹ̀ sí máa rúbọ sí Olúwa Ọlọ́run Ísírẹ́lì. Ẹsẹ̀ ìkejì ní Jésùà ọmọ Jósádàkì sì dìde pẹ̀lú àwọn arákùnrin rẹ̀ àwọn àlùfáà. Sèrúbábélì ọmọ Sétíélì àti àwọn arákùnrin rẹ̀ wọ́n sì tẹ́ pẹpẹ Ọlọ́run Ísírẹ́lì láti máa rú ẹbọ rẹ̀ sísun gẹ́gẹ́ bí a ti kọ ọ́ nínú òfin Mósè ènìyàn Ọlọ́run. Ẹnìkan béèrè pé ta ni Joshua? Ẹnìkan béèrè pé ta ni Sèrúbábélì? Joshua òun ni irú ọmọ Áárónì àlùfáà. Torí náà òun kó gbogbo àwọn àlùfáà sòdí gẹ́gẹ́ bí olórí ẹ̀sìn láàrin àwọn ìgbèkùn tó padà dé sí Jerusalem. Sèrúbábélì òun ni irú ọmọ Dáfídì ọba. Bí ó tilẹ̀ jẹ́ pé òun kì í ṣe ọba, ṣùgbọ́n tó dé òun náà ṣáájú gbogbo àwọn ọmọ ọba láti máa ṣèlú. Wọ́n wá pawọ́pọ̀, wọ́n wá ṣe tí a kọ sílẹ̀ nínú ẹsẹ̀ ìkẹta ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ pé wọ́n sì gbé gbẹgbẹ náà ka orí ìpìlẹ̀ rẹ̀ nítorí ẹ̀rù bà wọ́n nítorí àwọn ènìyàn ilẹ̀ náà, àwọn ènìyàn wọn ní. Wọ́n sì rú ẹbọ ọrẹ sísun sí Olúwa, ọrẹ ẹbọ sísun ní òwúrọ̀ àti ní àṣálẹ́. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni a ti tún pẹpẹ kọ́. Nígbà wọn ó sì tún kọ́ níbi tí Sólómọ́nì kọ́ pẹpẹ ẹbọ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀, ibẹ̀ náà wọ́n kọ́ sí. Sáà bàbá wa ní ẹsẹ̀ bí wọ́n ti ṣe kó lè ṣe kí ni ó lè rí bí ti rí. Wọ́n ṣe bí Sólómọ́nì ti ṣe, ó sì rí bí ti rí. Eléyìí wọ́n ń ṣe láti tún àjọṣepọ̀ wọn pẹ̀lú Ọlọ́run wọn ṣe. Torí tó bá ṣe ní lẹ́ẹ̀kan, bàbá wa ní ó tún gbọ́dọ̀ ṣe ní lẹ́ẹ̀kejì mọ́. Níhìn a rí ìṣọ̀kan, níhìn a rí ìgboyà, níhìn a rí mímọ̀ àti ṣíṣe ohun tó kàn, níhìn a rí mímú àjọṣepọ̀ ara ẹni, àjọṣepọ̀ pẹ̀lú Olúwa lọ́kùnkúndùn. Eléyìí òun làwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n ti gbèkùn dé òun ni wọ́n ṣe. Ó wá hàn gbangba wípé wọ́n ti kẹ́kọ̀ọ́ nínú ìrírí ìyà ìgbèkùn 70 ọdún. Bó tiẹ̀ jẹ́ wípé wọn ò lò ó lọ láti sáré kọ́ tẹ́ḿpìlì èyí tí wọ́n lágbára àti ṣe pẹpẹ ẹbọ láti máa rú ẹbọ sí Olúwa, wọ́n sáré ṣe kankan. Eléyìí ni nǹkan àkọ́kọ́ tí wọ́n ṣe. Nǹkan kejì tí wọ́n ṣe òun lábala kejì ẹ̀kọ́ wa, èyí tí a pè ní ìmúpadàbọ̀sípò ìjọsìn. Ìmúpadàbọ̀sípò ìjọsìn. Ní kété tí wọ́n rí fáwọn ṣàṣeyọrí kíkọ́ pẹpẹ ẹbọ tán, wọ́n wá bẹ̀rẹ̀ sí máa sìn bí Mósè ṣe là á kalẹ̀ pé kí wọ́n máa sìn. Tẹ́ bá wo ẹsẹ̀ ìkẹrin àti karùn-ún ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yẹn, ìwé mímọ́ sọ fún wa ńbẹ̀ wípé wọ́n sì pa àgọ́ mọ́ pẹ̀lú gẹ́gẹ́ bí a ti kọ́. Wọ́n sì rú ẹbọ sísun ojoojúmọ́ pẹ̀lú nípa iye tí a pa láṣẹ gẹ́gẹ́ bí ìsìn ojoojúmọ́. Lẹ́yìn náà wọ́n rú ẹbọ sísun ìgbà gbogbo àti ti oṣù tuntun àti ti gbogbo àjọ Olúwa tí a sì yà sí mímọ́ àti ti olúkúlùkù tí ó fi tinútinú rú ẹbọ àtinúwá sí Olúwa. Láti ọjọ́ ìkíní oṣù keje ni wọ́n ti bẹ̀rẹ̀ láti máa rú ẹbọ sísun sí Olúwa, ṣùgbọ́n a kò fi ìpìlẹ̀ tẹ́ḿpìlì Olúwa lélẹ̀. Níhìn a rí gbangba wípé gbogbo tó jẹ mọ́ ìsìn Olúwa bí Mósè ṣe là á kalẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe.
ìkíní tí wọ́n sì kọ́kọ́ ṣe náà ni pé wọ́n ṣe àjọyọ̀ àsè àgọ́ àjọ nínú ẹsẹ̀ ìkẹrin tí mo kà tán. Wọ́n ṣe àjọyọ̀ àsè àgọ́ àjọ. Ẹnìkan béèrè pé kí ni àjọyọ̀ àsè àgọ́ àjọ? Àjọyọ̀ àsè àgọ́ àjọ gẹ́gẹ́ bá a ṣe rí inú ẹsẹ̀ ìkẹrin, ó ní àjọyọ̀ àsè ìrántí ìrìn àjò 40 ọdún nínú aginjù nígbà táwọn ọmọ Ísírẹ́lì ń ti Íjíbítì lọ sílẹ̀ ìlérí. Inú àgọ́ ni wọ́n fòdìdí 40 ọdún gbé. Nígbà tí wọ́n bá ń ṣe àsè àgọ́ àjọ, ohun tí wọ́n ń ṣe ni pé wọ́n ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn ò run sínú aginjù. Kìí ṣe kìkì èyí nìkan, nínú ẹsẹ̀ ìkarùn-ún yẹn a rí wípé wọ́n pa ọrẹ ẹbọ sísun mọ́ lóòrèkóòrè bí Mósè ṣe là á kalẹ̀. Ẹnìkan tó béèrè pé kí lọrẹ ẹbọ sísun? Gẹ́gẹ́ bá a ṣe kọ́ sẹ́yìn, ọrẹ ẹbọ sísun ni ọrẹ ìfi ara ẹni jẹ pátápátá fún Ọlọ́run. Wọ́n fara wọn jẹ pátápátá fún Ọlọ́run. Lọ́nà kẹta, wọ́n tún rú ẹbọ ọrẹ oṣooṣù bí Mósè ṣe là á kalẹ̀. Àlàkalẹ̀ yìí tá a rí nínú ìwé Númérì orí 2 ẹsẹ̀ 11 sí 15, ìrúbọ oṣooṣù. Bí tí a lè fi wé tí ọ̀pọ̀lọpọ̀ jọ ń pè ní ìsìn pé ká gbàdúrà pàtàkì ní ọjọ́ 3 àkọ́kọ́ níbẹ̀rẹ̀ oṣù tuntun. Àwọn ọmọ Ísírẹ́lì tún ń ṣe ìyún náà. Lọ́nà kẹrin, wọ́n ń pa gbogbo ọjọ́ àjọ Olúwa, wọ́n ń pa á mọ́ gẹ́gẹ́ bá a ṣe rí nínú abala tó parí ẹsẹ̀ ìkarùn-ún. Wọ́n ń pa gbogbo àjọ Olúwa mọ́ láti rí wípé ohun gbogbo tí Olúwa pa láṣẹ ká ṣe é bólúwa ti ní a máa ṣe é, ká má bàa tún rí ìbínú Olúwa mọ́. Gbogbo àwọn àjọ wọ̀nyí ni wọn ò lóore ọ̀fẹ́ àti lè ṣe láti gbà wọn fún odidi 70 ọdún tí wọ́n fi wà nílẹ̀ ìgbèkùn, torí kò sí tẹ́ḿpìlì ńbẹ̀, kò sí pẹpẹ ńbẹ̀. Gbogbo ìgbà wọn ti wà nílẹ̀ ìgbèkùn, kò sí ìjọsìn bí ìgbà tí wọ́n wà ní ilẹ̀ ìlérí. Ṣùgbọ́n ní ìsìn tí wọ́n padà sí ilẹ̀ ìlérí, wọ́n wá yàrá wọn sọ́tọ̀ láti jọ́sìn bí wọ́n ṣe máa jọ́sìn bí Mósè ṣe gbé kalẹ̀ fún wọn ní gbogbo ìgbà. Torí náà nínú ẹsẹ̀ 6 ìwé mímọ́ ní àti ọjọ́ ìkíní oṣù 7 ni wọ́n bẹ̀rẹ̀ láti máa rú ẹbọ sísun sí Olúwa, bó tiẹ̀ jẹ́ wípé àti ìfi ìpìlẹ̀ tẹ́ḿpìlì Olúwa lélẹ̀. Lẹ́ẹ̀kan sí, níhìn a rí ìfìmọ̀ṣọ̀kan àwọn ìgbèkùn tó padà sílé yìí. Níhìn a rí ìfàyàrán, níhìn a rí ìfaraẹnijì àwọn ìgbèkùn tá a tú sílẹ̀ tí wọ́n padà sílé yìí, láì ní fi sí àwọn ìpèníjà èyí tí wọ́n ní gẹ́gẹ́ bí ẹni tó ti wà lájò tó darí délé, gẹ́gẹ́ bí ẹrú tó padà wálé. Wọ́n sì mú àjọṣepọ̀ wọn pẹ̀lú Ọlọ́run lọ́kùnkúndùn. Èyí ló sún wa sí nǹkan kẹta tí wọ́n ṣe tó jẹ́ abala kẹta ẹ̀kọ́ wa tá a pè ní ìfi ìpìlẹ̀ tẹ́ḿpìlì sọlẹ̀. Ìfi ìpìlẹ̀ tẹ́ḿpìlì sọlẹ̀, eléyìí sì ní sí pẹ̀lú ẹsẹ̀ 10 sí 13 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́, ìwé Ẹ́sírà orí 3 ẹsẹ̀ 10 sí 13. Ṣé àwọn òyìnbó ní wípé kì í sọjọ́ kan ṣoṣo ni a kọ́ Róòmù? Rome was not built in a day. Àbàbà wa ńlẹ̀ Yorùbá náà níjọ́ abágùn nǹkan làákànrún. Bó tiẹ̀ jẹ́ wípé àwọn ìgbèkùn tí wọ́n padà wálé yìí wọn ní púpọ̀ lọ́wọ́, kò sí púpọ̀ ní àpò wọn, síbẹ̀ ìwọ̀nba tí wọ́n nínú ìwọ̀nba tí wọ́n ní náà wọ́n tún pẹpẹ ẹbọ kọ́. Nínú ìwọ̀nba tí wọ́n ní náà wọ́n bẹ̀rẹ̀ sí í jọ́sìn gẹ́gẹ́ bá a ṣe là á kalẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá látọwọ́ Mósè. Nínú abala kẹta ẹ̀kọ́ wa yìí, àwa tó rí gbangba wípé ìwọ̀nba tí wọ́n ní náà wọ́n bá tẹ̀ lé ìkọ́ tẹ́ḿpìlì tán lónìí, ẹ̀sàjà bẹ̀rẹ̀ rẹ̀ àwọn ọmọdé díẹ̀ lápá wa ṣe mọ́, wọ́n sì fi ìpìlẹ̀ sọlẹ̀. Nítorí náà abala kẹta ẹ̀kọ́ wa yìí ó dá lérí bí wọ́n ṣe fi ìpìlẹ̀ tẹ́ḿpìlì tuntun, tẹ́ḿpìlì kejì sọlẹ̀ ní ilẹ̀ Pákà Ónánì, èyí tí a ti rí tí Mósè tí Dáfídì ọba tó ti ní ìlà àkọ́ tẹ́ḿpìlì sí, tí Sólómọ́nì kọ́ sí, bó ti ẹ̀jẹ̀ wípé àwọn ará Bábílónì wó palẹ̀. Ṣùgbọ́n àwọn ọmọ Ísírẹ́lì lẹ́yìn 70 ọdún wọ́n wá ń fi ìpìlẹ̀ rọ̀ sẹlẹ̀ nínú ẹ̀kọ́ wa yìí.
nínú ẹsẹ̀ ìkẹwàá sí ìkọkànlá ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ ìwé mímọ́ nígbà tí àwọn ọmọ Léfì fi ìpìlẹ̀ tẹ́ḿpìlì Olúwa lélẹ̀, wọ́n mú àwọn àlùfáà dúró nínú aṣọ wọn, wọ́n mú ìpè lọ́wọ́. Àwọn ọmọ Léfì àti àwọn ọmọ Ásáfù mú kímbálì lọ́wọ́. Ohun èlò orin òun ni méjèèjì. Ìpè ohun èlò orin ni, àwọn olóyìnbó pè ní trumpet. Kímbálì ohun èlò orin lòun náà, olókùn. Kí ni wọ́n fi ń ṣe? Láti máa yin Olúwa gẹ́gẹ́ bí ìlànà Dáfídì ọba Ísírẹ́lì. Wọ́n sì jùmọ̀ kọrin lẹ́sẹẹsẹ láti yin Olúwa àti láti dúpẹ́ fún un nítorí tí ó ṣeun, àti pẹ̀lú pé àánú rẹ̀ dúró láéláé lórí Ísírẹ́lì, tí ò jẹ́ wọn ó run sí ìgbèkùn. Gbogbo àwọn èèyàn sì hó ìhó ńlá nígbà tí wọ́n yin Olúwa, nítorí a fi ìpìlẹ̀ ilé Olúwa lélẹ̀. Inú àwọn èèyàn dùn, wọ́n hó ìhó ńlá pé wọ́n fi ìpìlẹ̀ tẹ́ḿpìlì Olúwa wọ́n fi lélẹ̀. Wọ́n lo ohun èlò orin dídùn láti yin Olúwa fún oore ọ̀fẹ́ tó fún wọn láti tún tẹ́ḿpìlì Olúwa kọ́. Ṣùgbọ́n níbi tí wọ́n ti ń yọ ayọ̀ yìí, ìhà méjì ni wọ́n kọ sí. Ìhó tí wọ́n hó, ìhó yẹn, ìhà méjì ni ìhó yẹn bá wá. Ìhà àkọ́kọ́ tó bá wá òun làwọn àgbàlagbà, àwọn àgbàfáà, àwọn àgbà ọmọ Léfì, àwọn baálé. Ìhó táwọn hó, ìhó ẹkún ni. Tẹ́ ẹ bá wo ẹsẹ̀ ìkejìlá ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́, Bíbélì ní ṣùgbọ́n púpọ̀ nínú àwọn àlùfáà àti àwọn ọmọ Léfì àti pẹ̀lú àwọn olórí àwọn baba tí í ṣe alàgbà, àwọn baálé tí wọ́n ti rí àtètèkọ́ṣe, ilé àtètèkọ́ṣe ìyúnnú tẹ́ḿpìlì tí Sólómọ́nì kọ́, wọ́n fi ohùn rárá sọkún. Ìhó táwọn hó, ìhó ẹkún ni. Nígbà tí a fi ìpìlẹ̀ yélì lélẹ̀ lójú wọn, ẹnìkan wá béèrè pé kí ni ń pa wọ́n lẹ́kún? Ohun tó ń pa wọ́n lẹ́kún ni wípé wọ́n wòra wọn gẹ́gẹ́ bí ìgbèkùn tó ṣẹ̀ṣẹ̀ darí délé. Kí ni ń bẹ lápò wa tá a fi lè tó tẹ́ḿpìlì yìí kọ́ tí ó rí bí ìtàkọ́kọ́? Kí la ní? Ní tó ń pa wọ́n lẹ́kún nù. Ìwé mímọ́ ní ìhó tí wọ́n, ìhó ẹkún ni. Ìhà àkọ́kọ́ nù, ìhó àkọ́kọ́ nù. Ṣùgbọ́n ìhó ẹlẹ́ẹ̀kejì ó ní pé a ní àwọn tó jẹ́ wípé wọn ò lóore ọ̀fẹ́ láti lè rí tẹ́ḿpìlì àkọ́kọ́ tí Sólómọ́nì kọ́. Àwọn nǹkan ń gbọ́ ń pa tẹ́ḿpìlì ni, torí pé nǹkan bí 50 ọdún ṣáájú àkókò tí wọ́n ń tún tẹ́ḿpìlì yìí kọ́ yìí, òun láti wó tẹ́ḿpìlì palẹ̀. So gbogbo àwọn tó jẹ́ wípé wọ́n wà ní ọjọ́ orí bí 50 ọdún sísàlẹ̀, wọn rí tẹ́ḿpìlì rí. Ìhó táwọn yẹn hó, ìhó tí wọ́n yàtọ̀. Ẹgbẹ́ àkàbí ìhó tí wọ́n ti rí ní abala kejì ẹsẹ̀ kejìlá àti kẹtàlá. Bíbélì ní ṣùgbọ́n àwọn púpọ̀ wọ́n hó ìhó ńlá fún ayọ̀. Àwọn àgbàlagbà lábala àkọ́kọ́ wọ́n hó ìhó ẹkún. Àwọn ọ̀dọ́mọdé látọmọ 50 ọdún sísàlẹ̀, àwọn hó ìhó ayọ̀. Ẹsẹ̀ ìkẹtàlá wá ní tó bẹ́ẹ̀ tí àwọn ènìyàn kò mọ ìyàtọ̀ ariwo ayọ̀ kúrò nínú ariwo ẹkún wọn. Nítorí àwọn èèyàn hó ìhó ńlá, a sì gbọ́ ariwo náà ní òkèèrè réré. Ó ṣòro fáwọn èèyàn láti ṣèdámọ̀ ṣé ń sunkún ni àbí ń yọ̀, torí àwọn tó hó ìhó ẹkún wọ́n hó gidi, àwọn tó hó ìhó ayọ̀ wọ́n hó gidi. Ayọ̀ àti ìbànújẹ́ wá papọ̀, ó wá dẹyọ kan ṣoṣo lọ́jọ́ tá ń wí yìí. Inú àwọn tó dùn pé a rí ìpìlẹ̀ tẹ́ḿpìlì tí wọ́n sọ sóun ní àti ẹ̀dùpẹ́ pé ojú wa rí bá bẹ̀rẹ̀ rẹ̀, Ọlọ́run sì fún akọ́. Ṣùgbọ́n àwọn tí wọ́n ti rí ògo tàkọ́kọ́, wọ́n ń wò pé kò sí ta akọ́ ní ìsìn tó lè dàbí ti pa wọ́n lẹ́kún. Ní àkótán, láì ní fi ṣe ìpèníjà, ẹ̀kọ́ ńlá sì lé fún gbogbo wa, láì ní fi ṣe ìpèníjà tí àwọn ìgbèkùn yìí tá a tú sílẹ̀ tí wọ́n padà dé, láì ní fi ṣe ìpèníjà àbùgbé, láì ní fi ṣe ìpèníjà ààbò, láì ní fi ṣe ìpèníjà ní nǹkan lọ́wọ́. Wọ́n fara wọn jìn
fún Olúwa láti mú àjọṣepọ̀ wọn pẹ̀lú Olúwa gún régé lọ́kùnkúndùn. Wọ́n kọ́ pẹpẹ ẹbọ bá a ṣe kọ́ lábala àkọ́kọ́ ẹ̀kọ́ yìí. Kì í ṣe kíkè yìí nìkan, wọ́n ṣe ìmúpadàbọ̀sípò gbogbo ìsìn tí wọ́n máa ń ṣe bí a ṣe là á sílẹ̀ nínú ìlànà Mósè tó fi fáwọn ọmọ Ísírẹ́lì. Kì í ṣe kíkè yìí nìkan, wọ́n wá tó fi ìpìlẹ̀ ilé mímọ́ Olúwa sọlẹ̀ lórí ìpìlẹ̀ àkọ́kọ́. Ibi tí ẹ̀kọ́ wa tí ọ̀sẹ̀ yìí tó fi ẹnu sọlẹ̀ tó ti mú mi nìyí. Ṣùgbọ́n ká tó máa lọlé, ẹ jẹ́ ká fa kókó 2 tàbí 3 jáde nínú ẹ̀kọ́ yìí fún ìgbé ayé àwọn ọmọlẹ́yìn Kristi lónìí. Kókó àkọ́kọ́ tí mo sì fẹ́ tẹnumọ́, tí mo sì fẹ́ fà jáde, òun náà ni pé bàbá àti màmá, ẹ̀gbọ́n àtàbúrò tẹ́ ń gbọ́ mi, ẹ̀kọ́ yìí ń kọ́ wa pé ká gbàgbé àwọn ìṣẹ̀lẹ̀ aburú àtẹ̀yìnwá ká sì tẹ̀síwájú. Gbàgbé àwọn ìṣẹ̀lẹ̀ búburú gbogbo tó ti ṣẹlẹ̀ sí ọ, iwájú ni ọ tẹ̀ sí. Ẹ gbàgbé tó wà lẹ́yìn, ohun búburú gbogbo tó wà lẹ́yìn, ẹ gbàgbé ẹ tẹ̀síwájú. Tẹ́ ẹ bá gbàgbé ojú kan náà lẹ́ẹ̀ mọ̀ wà, ẹ kàn mọ́ bànújẹ́ ni. Nínú ẹ̀kọ́ yìí, àwọn ọmọ Ísírẹ́lì gbàgbé ìrírí ìgbèkùn 70 ọdún. Wọ́n wá ń tẹ̀síwájú, wọ́n ń kọ́ pẹpẹ, wọ́n ń tẹ̀síwájú, wọ́n ń ṣe ìmúpadàbọ̀sípò ìsìn, wọ́n ń tẹ̀síwájú, wọ́n sì ń ṣe ìfipìlẹ̀ṣọlẹ̀ ilé Olúwa. Gbàgbé àwọn ìṣẹ̀lẹ̀ aburú àtẹ̀yìn, tẹ̀síwájú. Kírísítẹ́nì ológun, tẹ̀síwájú. Lọ́nà kejì, ẹ̀kọ́ yìí kọ́ wa pé kí a máa lépa ìṣọ̀kan láàrin onírúurú èèyàn, láàrin onírúurú àwọn ọmọ Ísírẹ́lì, onírúurú ìṣẹ̀dá bọ́lọ́run ṣe dá wa lọ́kùnrin àti lóbìnrin, onírúurú ipò, onírúurú ìṣe, ìwà. Síbẹ̀ nínú àárín onírúurú tí wọ́n jẹ́, wọ́n wà ní ìṣọ̀kan. Nínú ẹ̀kọ́ tá a kọ́ yìí, ìwé mímọ́ ní gbogbo wọn dúró bí ẹnìkan ní Jerusalem. Ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká máa ní ìṣọ̀kan, ká wà ní ìṣọ̀kan láàrin onírúurú. Àìwà ní ìṣọ̀kan wọn ló dí wọn ó di pé ó jẹ́ kan nínú tó mú wọn dẹrú Assyria, tí wọ́n dẹrú Bábílónì. Àwọn olóyìnbó ní united we stand, divided we fall. Ní ìṣọ̀kan adúró, ní ìyapa àṣubú. Ẹ jẹ́ kí a máa lépa ìṣọ̀kan láàrin onírúurú ẹ̀yà, láàrin onírúurú èdè, láàrin onírúurú ìjọ. Lọ́nà kẹta, ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká mú àjọṣepọ̀ àwa àtọlọ́run lọ́kùnkúndùn. Àwọn ìgbèkùn tí wọ́n padà tá a tú sílẹ̀, tí wọ́n padà wá sílé yìí, wọ́n ní onírúurú ìpèníjà, ṣùgbọ́n wọ́n fi àwọn ìpèníjà míì tí wọ́n fi ilẹ̀ pé títọ́lọ́run yìí ni ẹja kọ́kọ́ ṣe náà, títọ́lọ́run yìí ni tá a kọ́kọ́ ṣe náà. Tá a bá ṣe títọ́lọ́run, Ọlọ́run ó ṣe tiwa. Bàbá àti màmá, ẹ̀gbọ́n àtàbúrò tẹ́ ń gbọ́ mi, ẹ fi t'Olúwa ṣàkọ́kọ́. Ìyẹn mú mi rántí orin wa kan, fi t'Olúwa ṣàkọ́kọ́ láyé rẹ, fi t'Olúwa ṣàkọ́kọ́ látòkè délẹ̀ ayé, fi t'Olúwa ṣàkọ́kọ́. Ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká fi t'Olúwa ṣàkọ́kọ́. Lọ́nà kẹrin, ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká sá fún ẹ̀ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ a máa mú ìjìyà wá. Ẹ̀ṣẹ̀ àwọn ọmọ Ísírẹ́lì ló sọ wọ́n sínú ìgbèkùn 70 ọdún. Èmi ọmọ ìgbèkùn tẹ́ṣẹ̀ ti sọ ọ́ sí báyìí. Ṣùgbọ́n ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká sá fún ẹ̀ṣẹ̀, ká má bàa bọ́ nínú ìgbèkùn, torí pé ẹ̀ṣẹ̀ máa mú ìgbèkùn ìjìyà wá. Ìgbèkùn yòówù tẹ́ṣẹ̀ bá sọ ọ́ sí, káwọn ọmọ Ísírẹ́lì má bàa bọ́ sínú ìgbèkùn míì mọ́, ni wọ́n ti bẹ̀rẹ̀ sí í ṣe àtúnṣe nínú àjọṣepọ̀ wọn pẹ̀lú Ọlọ́run. Ronúpìwàdà, yípadà, kó o sì ṣe àtúnṣe ní ìsìn kíákíá kó o lè bọ́ nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀ tó wà. Láì ṣe bẹ́ẹ̀, ọlọ́mọdé ó kú bẹ́ẹ̀. Ní ọ̀nà karùn-ún tó gbé ẹ̀yìn ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká jẹ́ onígboyà. Ẹ má gbàgbé, káwọn ènìyàn Ísírẹ́lì yìí tó ti oko ìgbèkùn padà sí Jerúsálẹ́mù, àwọn ìlú tó yí wọn ká ti gbalẹ̀ mọ́ wọn lọ́wọ́, wọ́n ti àlejò ní wọ́n ti sọra wọn dólé. Àwọn yìí wá di ọyún nínú egungun fún àwọn ọmọ Ísírẹ́lì. Àwọn wọ̀nyí wá di takútàǹpà fáwọn ọmọ Ísírẹ́lì. Àwọn ọmọ Ísírẹ́lì gan páyà wọn, ṣùgbọ́n láì ní fi ṣe ìpáyà àwọn àlejò tó sọra wọn dólé yìí, àwọn ọmọ Ísírẹ́lì tẹ̀síwájú.
láti lọ fi ìpìlẹ̀ pẹpẹ Olúwa lélẹ̀ ní ojú pẹpẹ àkọ́kọ́, láti ṣe ìmúpadàbọ̀sípò ìṣẹ̀ gẹ́gẹ́ bí a ṣe là á kalẹ̀ nínú àkọsílẹ̀ Mósè, àti láti fi ìpìlẹ̀ tẹ́ḿpìlì sọlẹ̀ lórí ìpìlẹ̀ àkọ́kọ́ èyí tí Sólómọ́nì ti ṣe. Ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká má bẹ̀rù, ká má sojú àwọn ọ̀tá wa. Dípò tá a fi bẹ̀rù wọn, ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run. Ṣé Bíbélì ní ìbẹ̀rù Ọlọ́run ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n? Nígbà tá a bá bẹ̀rù Ọlọ́run, ìbẹ̀rù Ọlọ́run àti ìgbàgbọ́ nínú Ọlọ́run yóò fún wa ní ìṣẹ́gun lórí ọ̀tá. Á sì jù wọ́n lọ, á sì ṣẹ́gun wọn. Gbogbo ògo yóò sì jẹ́ tọlọ́run. Ibi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń gbọ́ wa lọ́sọ̀ọ̀sẹ̀. Tí ẹ̀kọ́ yìí bá bùkún yín, ẹ jọ̀wọ́ ẹ pín pẹ̀lú àwọn ẹlòmíràn. Ẹ pín lórí ẹ̀rọ ayélujára yín, ẹ pín pẹ̀lú àwọn aládùúgbò yín, ẹ pín pẹ̀lú àwọn ọmọ ìjọ, àwọn olùṣọ́ àgùntàn, àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi ìjọ yín. Tí ẹ bá sì fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ sí ẹ̀rọ WhatsApp yín lọ́sọ̀ọ̀sẹ̀, ẹ kàn sí wa, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí wa lórí òǹkà ẹ̀rọ WhatsApp yìí, àmì àròpọ̀ 2 ẹ̀ta 4 ẹ̀jọ 1 mẹ́ta 2 ẹ̀sán 2 àti 2. Tẹ́ bá fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ sórí ẹ̀rọ WhatsApp yín, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí wa lórí òǹkà WhatsApp yìí, àmì àròpọ̀ 2 ẹ̀ta 4 ẹ̀jọ 1 mẹ́ta 2 ẹ̀sán 2 àti 2. Tẹ́ bá fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ sórí ìkànnì yín WhatsApp yín, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí ẹ̀rọ WhatsApp wa yìí, nọ́mbà WhatsApp wa yìí, +234 81 11 32 99 55. +234 81 11 32 99 55. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tí a tún máa pàdé, mo fà yín lé Ọlọ́run lọ́wọ́ àti àwọn olùkọ́ wa nínú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa ìjọ wa kọ̀ọ̀kan. Àdúrà mi ni pé nígbà tá a bá ń kẹ́kọ̀ọ́ yìí ní ọjọ́ 22 ìsinmi ọjọ́ 22 oṣù karùn-ún ọdún tá a wà yìí, 2023 ọdún àtẹyọ 5 tá a wà yìí, Olúwa ó tó fún wa ń ṣí ní èjù báyìí lọ. Ẹ jẹ́ ká tètè dé sílé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa, ẹ jẹ́ á kópa kí gbogbo wa lè jẹ́ alábùkún fún nínú ẹ̀kọ́ náà. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń gbọ́ wa, ẹ ṣé pọ̀.